fi sí ọgbà ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè UK. Odidi ọdún 3 gbáko ni wọ́n fi ṣiṣẹ́ àṣekára. Ẹ̀sùn jìbìtì lílù ni wọ́n fi kàn wọ́n o. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Daily Post náà ló post ìròyìn eléyìí níbi tí àwọn àjọ INEC ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti ṣe àtúnṣe lórí àwọn àkókò ìpolongo fún ètò ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Fásitì ìlú Ìbàdàn wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi àtẹ̀jáde léde wípé gbogbo ẹni tó bá tó gbangba sùn lọ́gìnìtì tó pèrègede tó fi gbọ̀rọ̀ jẹ́ka tó kàwé dójú àmì tó di ipò ọ̀gá àgbà pátápátá fún ilé ẹ̀kọ́ gíga náà mú kó bọ́ síta o. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Daily Post náà ló post eléyìí lórí fọ́nrán fídíò kan tó ń jà ròyìn lójú òpó ayélujára ní gbogbo àná lórí àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìdánwò jáàbù tó jẹ́ pé níbi tí àwọn kan tó lo ìjáàbù tí wọn ò ti jẹ́ kí wọ́n ṣe ìdánwò, àwọn àjọ jáàbù wá ti fohùn léde báyìí. Wọ́n ní ṣe rí lórí ọ̀rọ̀ ìjáàbù yìí kò ń ṣe ara ìlànà eléyìí tá a làálẹ̀ fún ètò ìdánwò. Ìlànà wọn là fún ìdánwò tábádẹ́nu ìròyìn àrí Daily Post ló post ẹ̀ síta. Ẹ dá ọgbọ́n láti wá iṣẹ́ fúnra yín nípa ìmọ̀ ìgbàlódé AI. Àwọn iléeṣẹ́ kan ni wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ yunifásítì títí ìlú Àbújá wọ́n gbà wọ́n nímọ̀ràn. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Daily Post náà ni eléyìí wà níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé èmi eléyìí Jagaban kò sí ẹnikẹ́ni tó lè dẹ́rù bà mí. Tinubu ló ń gapá bẹ̀ tó sì ń sọ̀rọ̀ wípé èmi èyí Jagaban ni mí, kò sí ẹnikẹ́ni tó lè dẹ́rù bà mí àbí tó lè dún mọ̀rú mọ́ mi o. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Abẹ́sẹ̀káwọ́ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí Alhaji Atiku Abubakar. Ó nàka sí wípé ìwọ ilé yìí ò tí ì kọ́gbọ́n, ò tí ì ṣe wọ̀, kí ló sọ àti pé báwo lọ̀rọ̀ ọ̀hún ṣe rí. Ẹ ò gbọ́. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Mákindé ló mà ti sọ̀rọ̀ lórí àyọnípò eléyìí tó ń jà ròyìn káàkiri. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti padà fohùn síta. Kí ni gómìnà sọ? Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi arákùnrin kan sí gbàgà lórí bó ṣe lu ọ̀rẹ́bìnrin rẹ̀. Ó lù bíi kúkú bíi yíyẹ. Ìwé ìròyìn Punch ló pọ̀nchẹ̀ jáde. Ìpínlẹ̀ wo ló ti ṣẹlẹ̀ ẹ ò gbọ́. Punch náà ló punch ìròyìn eléyìí síta o níbi tí ìjọba àpapọ̀ tí wọ́n ti sọ̀rọ̀ wípé ṣíṣe àwọn àyẹ̀wò ìwé ẹ̀rí gbogbo ní ojúrinjú. Wọ́n ní pínpín ìpín òde bàbá yìí o tí wọ́n sì ti gbé ìgbésẹ̀ láti mú ohun gbogbo lọ sí ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Punch lèmi náà rí ìròyìn yìí títí ọwọ́ mi yìí o. Àwọn ajínigbé wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ olùkópa níbi ètò ìdánwò UTME wọ́n jí wọn gbé o ní ìpínlẹ̀ Benue. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Vanguard náà ló fa iléyè níbi tí ìròyìn ti sọ wípé gbogbo wa nínú ẹgbẹ́ òṣèlú Labour Party àti Alex Otti gbogbo wa láti gbà láti gbárùkù ti ààrẹ Tinubu. Èmi kọ́ ni mo sọ o, Arábàmbí òun ló sọ wípé gbogbo àwọn nínú ẹgbẹ́ òṣèlú Labour Party wọn láwọn ti gbà báyìí láti kin ààrẹ Tinubu lẹ́yìn. Ìwé ìròyìn Vanguard ló fà á síta. Nínú ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs ní ìròyìn eléyìí ló ti jáde wá. Ilé ẹjọ́ ni wọ́n ti pa láṣẹ fún ilé ẹ̀kọ́ gíga tó fi ìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn ìyẹn UI wípé kí wọ́n dá àwọn akẹ́kọ̀ọ́ 3 tí wọ́n jáwé lọ jókòó jẹ́ nílé fún kí wọ́n dá wọn padà sí ilé ẹ̀kọ́ o. Àwọn akẹ́kọ̀ọ́ 3 ọ̀hún ni wọ́n lọ́wọ́ níbi ìwọ́de ìfẹ̀hónúhàn bí owó ilé ẹ̀kọ́ wọn bó ṣe gbẹnu sókè. Ọ̀yọ́ Affairs ló kọ. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn yìí wà níbi tí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ eléyìí tó ti ń bu ẹnu àbùkù bá Àtíkù lórí ọ̀rọ̀ kan tí Àtíkù sọ wípé ó yẹ kí pàṣípààrọ̀ agbára kó máa wà ó pé kò yẹ kí agbára kó jókòó sí ibì kan. Lòun náà bá sọ̀pọ̀rọ̀ ó ní wò ó àfojúsùn rẹ̀ ní ọdún 2027 ó ní kó lọ rí mọ́lẹ̀. Ìwé ìròyìn Vanguard ló fà á síta. Àwọn kókó yìí àti kókó míì
láàmú àmúwá sí etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé à ń kí yín wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa níbi yòówù tẹ́tí láǹfààní láti máa gbọ́ wa láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni à ń ṣe yín pẹ̀lẹ́ wípé ẹ kú àfọmọnìyàn ṣe ẹ kú bójú ọjọ́ ṣeré ẹ kú àsìkò yìí yóò dára fún gbogbo wa láṣẹ Ìdùmarè yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ́ o yíyẹ báyìí ní yẹ ẹyẹlé rírọ̀ ní rọ ìran àdàbà lọ́rùn ẹ kú kalẹ̀. APC ẹgbẹ́ olóríire All Progressive Congress lórúkọ ẹgbẹ́ wa. àsìkò tó kíkúnlẹ̀ Ọ̀yọ́ padà ṣáàyè aṣáájú rẹ̀ sẹ́nitọ̀ Dr. Barrister Sharafadeen Abiodun Ali ṣetán láti fi èròǹgbà rẹ̀ hàn dé lójú gbàrà láti díje fún ipò gómìnà lọ́dún 2027 àti mú ẹṣin bọ sẹ́nitọ̀ Sharafadeen Ali òkèrè nídìí òṣèlú bẹ̀rẹ̀ látòrí alága ìjọba àbílẹ̀ di akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́mọ ogójì ọdún alága Oòduà Investment òun ni sẹ́nitọ̀ tó ń ṣojú Ọ̀yọ́ South nílé ìgbìmọ̀ asòfin àgbà báyìí èrò òkú èrò ọ̀fà ẹ̀já pàdé olóyè Sharafadeen Ali lọ́jọ́ Jímọ̀ April 17 lórí pápá àṣírí Iyemẹtu Ìbàdàn níbi tí ó ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. APC progress. tó ẹ kú ojúmọ́ níbi yòówù táfẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé ìkànnì kọkàndínláàádọ́rùn pẹ̀lú ìyànmọ́ṣe tó gbé owó kan pọ̀n lé láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ ìlú òkè ò náà látàkàn mọ́lẹ̀ sí níjọba ìbílẹ̀ Kájọlà láwà tá a ti ń dún yunmuyunmu sínú afẹ́fẹ́ à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú àfọmọnìyàn ṣe ìkan kì í tijú àmọ́lé bẹ́ẹ̀ ni ìran wọn kì í tijú àmọ́gìyàn alápàǹdẹ̀dẹ̀ wọn yìí tijú àmọ́ ògèrè níta gbangba bẹ́ẹ̀ ni ìṣọ̀wọ́ aláǹtakùn wọn kì í tijú à ń tàwó lójú òfurufú jágàdo tí wọ́n bá ṣe ń fi wájú ta ni wọ́n máa fẹ̀yìn ta wọ́n fọ̀ tún ta wọ́n fò sí ta ìyẹn ni wípé àwa tún ti dé o sẹ́nu iṣẹ́ tá a yàn láàyò bẹ́ẹ̀ ni ẹ̀yin aráalé ẹ ti wà níkàlẹ̀ láti fi etí ayọ̀ gbé ìròyìn àjẹmọ́ná tá a mú wá sétí ìgbọ̀nyín láàárọ̀ yìí ká má dé nà pẹnu ká má ṣe ìtìlẹ́sọ̀ọ́ abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ̀yin ará ilé ẹ̀ka rẹ̀ kò ojúmọ́ ẹ̀kọ́ ojúmọ́ mọ́ níbi gbogbo eléyìí tí ẹ ti ń gbọ́ ìkànnì CP 89.1 FM tí a fi kalẹ̀ sílùú òkè ò níjọba àbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀rí Jímọ̀ olóyin lónìí ayéwo máa dùn yùgbàyùgbà ni kò ní kan bíi kí la lè fi wé gan kò ní kan bí omi dùn tọ́rọ omi dùn máa ń kan ni wọ́n sì pé ń dùn kò dún ó máa ń kan ni ayéwo ní kan ayéwo sì ní ṣámálámálá gbogbo tí ń jẹ ti Ọlọ́run gbogbo tá a wá fọwọ́ wa lé báyìí yóò máa yọrí sí rere ni o akíwa káàbọ̀ sí ìkànnì CP 89.1 FM sórí ètò àjímúná ìtúrọlúwa ọmọ Adẹ́nìjì lórúkọ tèmi akínyìn o òní yóò dùn fún wa ni a ò sì ní rí nǹkan gbé sọnù bí ò ṣe bí ọmọ ìṣàlá òkèdèrètò láì. tó káwọnú ìròyìn ọ̀hún láláì ní fàkókò ṣòfò torí wípé tá a bá ti débi iṣẹ́ báyìí ṣíṣe là á ṣe é nínú ìwé ìròyìn Punch ní ìròyìn àkọ́kọ́ tó wà mí ló ti jáde wá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì tí wọ́n jẹ́ tọkọtaya ní ilé ẹjọ́ ní orílẹ̀-èdè UK ó fi ọ̀pá ó fi wọn ẹ̀wọ̀n ọdún 3 fún wọn o lórí ẹ̀sùn lílu jìbìtì gbígbà àwọn ènìyàn lójú àti dídà owó rú ni wọ́n fi kan tọkọtaya náà gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bó ṣe fi léde ìwé ìròyìn Punch ó jábọ̀ báyìí wípé tọkọtaya kan tí orúkọ ẹni àkọ́kọ́ ń jẹ́ Lucian pẹ̀lú Fẹ́mi Àkànbí àwọn méjèèjì ni wọ́n jẹ́ tọkọtaya o tí wọ́n ń gbé ní orílẹ̀-èdè UK ìyẹn United Kingdom nínú iṣẹ́ ìwádìí àti bí kinní ọ̀hún bó ṣe lọ wọ́n sọ wípé oríṣiríṣi àwọn ìwé kò tọ́ àti oríṣiríṣi àwọn ìwé ayédèrú ni wọ́n fi ṣọwọ́ tí wọ́n sì tún lu àwọn ènìyàn ní jìbìtì owó tó 450 owó ilẹ̀ òkèrè gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o nínú ọ̀rọ̀ náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn tọkọtaya yìí wọ́n ti taṣì àgẹ̀rẹ̀ àti wípé o nínú iṣẹ́ ìwádìí àti ìwé òfin tí orílẹ̀-èdè náà ń lò láti jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n hu ìwà tó tọ́ àti ìwà ọmọlúàbí àwọn tọkọtaya yìí wọ́n ti taṣì àgẹ̀rẹ̀ sí ìwé òfin yìí tí wọ́n sì ní ìyà tó tọ́ lábẹ́ òfin wọ́n ní wọ́n dá ẹ̀ṣẹ̀ yìí láì àwọn nǹkan bíi oṣù kẹsàn-án ọdún 2021
àti sí oṣù kínní ọdún 2022 nínú àtẹ̀jáde kan tí ẹnìkan tí ó fi léde ìyẹn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kind Life òun ni ó fi àtẹ̀jáde náà léde èyí tó àwọn oníwèé ìròyìn Punch lọ́wọ́. Nínú àtẹ̀jáde náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ní àwọn ọkọ àti ìyàwó yìí ni wọ́n gbá lójú tí wọ́n sì tún ṣe màgòmágó ìwé ìrìnnà wọn. Fún ìdí èyí wọ́n ní ẹjọ́ jẹ́ nínú ìgbẹ́jọ́ tí adájọ́ kan tó gbé kalẹ̀ ìyẹn adájọ́ George David òun ló gbé ìdájọ́ náà kalẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní fi gègé lu yín kékéńkéké wípé ẹ̀yin méjèèjì ẹ ta ṣe àgẹ̀rẹ̀ ẹ ti tàpá sí òfin orílẹ̀-èdè UK àti wípé ẹ ń gbá àwọn ènìyàn lójú. Fún ìdí èyí ẹ máa lọ ṣiṣẹ́ àṣekára nínú ọgbà tónirọ fún odidi ọdún 3 gbáko. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde ẹ lọ́mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. àtúnṣe ti bá àwọn ọjọ́ ìpolongo ìdìbò ṣáájú ètò ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí àwọn àjọ INEC bí wọ́n ṣe ti kéde ẹ̀. Àjọ tó ń rí sí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ti fohùn léde wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ètò ìdìbò sí ipò gómìnà wọ́n ní àtúnṣe ti bá ó ti bá ọjọ́ eléyìí tí wọ́n ti pìyàmọ́ fún ìpolongo ètò ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ara àwọn àtúnṣe eléyìí tó bá òun ni wọ́n fi léde nínú àtẹ̀jáde tí wọ́n buwọ́lù ní àná ọjọ́bọ̀ Thursday láti ọwọ́ ẹni tí í ṣe Muhammed Kudu Haruna ẹni tí í ṣe kọmíṣánná àgbà àti alága fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àti ètò ẹ̀kọ́ gbogbo lórí ọ̀rọ̀ káàdì alálòpẹ́ wa. Nígbà tó ń sọ̀rọ̀ àwọn àjọ INEC ni wọ́n sọ wípé ọ̀rọ̀ lórí àlàkalẹ̀ bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 bí ó ṣe lọ wọ́n ní bẹ́ẹ̀ sì ni àtúnṣe dé bá ti ìpínlẹ̀ Ọ̀ṣun náà wọ́n ní eléyìí tí wọ́n wá ti sọ wípé láti ọjọ́ 8 oṣù kẹjọ sí ọjọ́ 15 oṣù kẹjọ ọ̀hún bákan náà wọ́n ní àwọn ọjọ́ yìí ni wọ́n ti sọ wípé wọ́n fi ṣe ìwọ́de ìpolongo wípé ẹ wò ó ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ara àwọn àtúnṣe yìí òun ni wọ́n mà tún ìjókòó ṣe tí wọ́n sì rí wípé bí èèyàn bá fẹ́ ṣe ìpolongo wọ́n ní gẹ́gẹ́ bí aró òfin eléyìí tó wà nínú section 98 wọ́n ní ti ètò ìdìbò ọdún 2026 òun ni wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìpolongo ó gbọ́dọ̀ ró wá pé ní òru ọjọ́bọ̀ Thursday ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026 tí a wà yìí wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìpolongo ó gbọ́dọ̀ tẹnubodè ní wákàtí 24 sí wákàtí sí ọjọ́ tí wọ́n di ìbò gangan ìyẹn election day. Àwọn àjọ yìí ni wọ́n wá rọ gbogbo ẹgbẹ́ olóṣèlú pátá àwọn olùdíje àwọn alẹ́nulọ́rọ̀ wọn ni ẹ tẹ̀lé ìlànà òfin titun yìí. Àwọn àjọ INEC ni wọ́n sọ wípé àwọn wà fún ètò ìdìbò eléyìí tí ó ní àṣeyàn gbégede tí ò ní sí mọ́kàrúrù tí ó sì ní pé à ń da ọwọ́rú gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe sọ. Wọ́n wá ti sọ wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ètò ìpolongo ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní wọ́n ti pínyàmú ẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ 8 sí ọjọ́ 15 báyìí wọ́n ní ẹ wò ó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé ọ̀sẹ̀ kan ṣáájú ọjọ́ tí wọ́n di ìbò òun ni wọ́n gbọ́dọ̀ ti ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n wọ́n ti pínyàmú wípé ó pẹ́ jù wọ́n ní ọjọ́bọ̀ Thursday ọjọ́ 13 oṣù kẹjọ wọ́n ní gbogbo à ń ṣèpolongo ìbò wọ́n ní ó gbọ́dọ̀ ti ró wá pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin fẹ́ yẹ̀ wò ẹ fẹ́ ṣèrí ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ló mú kẹ́ ṣèrí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch náà ni mo sì wà tí mo rí ìròyìn títí ọwọ́ mi yìí tó ń sọ ṣé ti gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ igi ìwé èso ìmọ̀ tí wọ́n pèrègede fi gbọ̀rọ̀ jẹ́ka tí mùṣemúṣe wọn dá múṣẹ́múṣe tí wọ́n tó gbangba sùn lọ́gìnìtì nínú ìmọ̀ ẹ̀kọ́ ìwé wípé o kí wọ́n bọ́ sí gbàgede báyìí o. Ilé ẹ̀kọ́ gíga UI ó ń wá ọ̀gá àgbà pátápátá fún ilé ẹ̀kọ́ ọ̀hún bó o bá ní sàtí lọ́wọ́ gbọ̀n pẹ́pẹ́pẹ́ kó o mórílé UI o ní ìlú Ìbàdàn. Ìwé ìròyìn Punch ó ń jábọ̀ báyìí wípé ilé ẹ̀kọ́ gíga UI èyí tó fi ìdí kalẹ̀ sí olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn ó ti fi àtẹ̀jáde kan síta o wípé o gbogbo àwọn ènìyàn tí wọ́n bá tó gbangba sùn lọ́yẹ́ tí wọ́n sì kàwé dójú òkodoro ń wá pé
tí wọ́n tó gbangba sùn lọ́gìnìtì wípé kí wọ́n gbọ́n sàtífíkẹ́ẹ̀tì wọn pẹ́pẹ́pẹ́ kí wọ́n wá fi ojúṣe yà tàrí bẹ́ẹ̀ ni kí wọ́n bọ́ sí gbàgede láti bọ́ sí orí àpèrè ọ̀gá àgbà pátápátá fún ilé ẹ̀kọ́ náà. Nínú àtẹ̀jáde kan èyí tí akọ̀wé àgbà fún ilé ẹ̀kọ́ ọ̀hún Ganiyu Saliu tó fi síta lánàá ọjọ́bọ̀ èyí tó tó ọwọ́ àwọn oníwèé ìròyìn lọ́wọ́ ni ó ti ń ṣàlàyé sétí gbogbo ayé wípé ní ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún 2026 ní àpèrè ti ọ̀gá àgbà pátápátá fún fásitì náà yóò ṣòfò. Fún ìdí èyí wọ́n gbọ́dọ̀ mẹ́sẹ̀ gbé kó tó di pé yóò tó àkókò náà. Nínú ọ̀rọ̀ tí ó fi léde ọ̀hún ó sọ wípé àsìkò àti ìgbà fún ọ̀gá àgbà fún fásitì ìlú Ìbàdàn èyí tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Adébọ̀wálé òun ni yóò kẹnubọpò. Fún ìdí èyí bí àyè bá ṣòfò ẹlòmíín náà ni ó dí àyè rẹ̀. Àwọn nǹkan tí àwọn ará ìlú tí wọ́n gbọ́dọ̀ mọ̀ rèé o nípa ipò títí ọ̀gá àgbà pátápátá tó fẹ́ síkalẹ̀ ọ̀hún ní fásitì ìlú Ìbàdàn. Ẹni tí yóò bá kópa tàbí ẹni tó bá wù láti di ipò náà mú ìyẹn ipò vice chancellor títí fásitì ìlú Ìbàdàn ẹni ọ̀hún ó kéré tán ó gbọ́dọ̀ tó ẹni ọdún márùndínláàádọ́rin 65 years of age ó gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ títí oṣù kọkànlá ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún 2026. Bẹ́ẹ̀ ni onítọ̀hún ó gbọ́dọ̀ kàwé dé ojú àmì ó gbọ́dọ̀ kàwé dé ipò ọ̀jọ̀gbọ́n professor ó sì gbọ́dọ̀ ní ó kéré tán ọdún mẹ́wàá ìrírí lẹ́nu iṣẹ́ ó sì gbọ́dọ̀ lè jẹ́ adarí rere. Bẹ́ẹ̀ ó sì gbọ́dọ̀ kàwé èyí tí yóò jẹ́ èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n fọwọ́ sí. Nínú ọ̀rọ̀ náà ni wọ́n ti sọ wípé gbogbo àwọn ènìyàn tí wọ́n bá ní ìfẹ́ sí ipò yìí kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ láti di ipò náà mú. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan èyí tí ó tẹ àwọn oníwèé ìròyìn Punch lọ́wọ́. Ìwé ìròyìn Punch ni ó Punch rẹ̀ wọ́n jáde ẹ lọ́mọ kẹsì rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn eléyìí wà níbi tí àwọn àjọ jambu tí wọ́n ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ lórí àwọn akẹ́kọ̀ọ́ tó lo ìjáàbù nílùú Ìbàdàn fún ìdánwò jambu níbi tí wọ́n ti dá àwọn ọmọ náà lọ́wọ́ kọ láti má ṣe ìdánwò. wọ́n ní àwọn àjọ jambu ni wọ́n ti fohùn léde wípé ẹ wò ó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún kò sí lára àwọn ìlànà táwọn lálẹ́ o fún ètò ìdánwò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí. àwọn àjọ tó ń bójútó ètò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga fásitì JAMB ni wọ́n ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ibùdó ayárabíàṣá Esther Ọ̀ṣínkọ̀yà ní ìlú Ìbàdàn níbi tí wọ́n ti sọ wípé wọn ò gba àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lo ìjáàbù láyè fún ìdánwò ọ̀hún. àwọn àjọ jáàbù wá sọ̀rọ̀ wọ́n ní ẹ wò ó ìṣẹ̀lẹ̀ yìí àwọn ò fi ààyè sílẹ̀ fún ẹlẹ́yàmẹ̀yà. wọ́n ní àwọn ò sì ṣe àlàkalẹ̀ kankan síbi ètò ìdánwò àwọn wípé kí wọ́n gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. àwọn àjọ yìí ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde nílùú Àbújá ní àná ọjọ́bọ̀ Thursday láti ọwọ́ ẹni tí í ṣe alukoro fún ohun tó ní ṣe pẹ̀lú ìbáraẹnisọ̀rọ̀ Fabian Benjamin ló sọ wípé wọ́n ti ké sí àwọn àjọ jambo wọ́n sì ti jẹ́ kó di mímọ̀ nípasẹ̀ wọn wípé ní àsìkò tí ìdánwò UTME ń lọ ní ìlú Ìbàdàn wọ́n ní àwọn kan ní àwọn ibùdó ayárabíàṣá kan wọ́n mà jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ìdánwò látàrí wípé wọ́n ní wọ́n lo ìjáàbù. ní àwọn àjọ yìí bá sọ̀rọ̀ wọ́n ní ẹ wò ó àwọn ò fọwọ́ sí irú nǹkan tí wọ́n ṣe yẹn o kò sí lára ìlànà tí a lálẹ̀ fún ètò ìdánwò wa. wọ́n ní àwọn tí wọ́n gbà síṣẹ́ àwọn ni wọ́n máa ṣerú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àwọn àjọ ọ̀hún bí wọ́n ṣe fi ohùn léde. wọ́n ní kò sí ẹnì kankan tó bá wọ ìjáàbù tó yẹ kí wọ́n dá lọ́wọ́ kọ àbí kí wọ́n dá dúró láti má ṣe ṣe ìdánwò àbí láti má ṣe ṣe àyẹ̀wò kankan. ẹni tí ṣe agbẹnusọ fún àwọn àjọ ọ̀hún ló wá sọ wípé
wọ́n ṣiṣẹ́ ìwádìí lórí ibùdó ayárabíàṣá ọ̀hún eléyìí tó jẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n wá tẹ̀wájú wọ́n wá fi dá àwọn ènìyàn lójú wípé ẹ wo àwa o àjọ jambu èyí ìyówó ẹ̀sìn tó ò bá máa ṣe àbí àṣà tó ò bá máa ṣe lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí wọ́n ní àwọn òṣìṣẹ́ ẹlẹ́yàmẹ̀yà ń ti tàwọn wípé àwọn ibùdó eléyìí tí wọ́n dá irú ẹ̀wò wọn ni lápò ara wọn ni wọ́n ti ṣe o tí àwọn àjọ yìí tí wọ́n ti sọ̀rọ̀. bẹ́ẹ̀ sì làwọn àjọ náà ni wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n sì fi ń dá wọn tí wọ́n ṣe ètò ìdánwò ọ̀hún lójú wọ́n ní ẹ wò ó èyí ìyówù ẹ̀sìn àbí àṣà tẹ́ ẹ̀ bá máa ṣe wọ́n ní àwọn òṣìṣẹ́ ẹlẹ́yàmẹ̀yà pẹ̀lú ìmúra o lórí ìmúra ẹ̀sìn wọ́n wá fi ń dá gbogbo àwọn akẹ́kọ̀ọ́ lójú káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àwọn ti buwọ́lu àwọn ìmúra kan kò sí ìṣe wípé eléyìí tí wọ́n máa dá àwọn akẹ́kọ̀ọ́ kọ láti má ṣe ṣe ìdánwò ṣùgbọ́n wọ́n ní bóyá àdábọ̀wọ̀ àwọn ilé ibùdó ayárabíàṣá ọ̀hún bóyá àwọn ni wọ́n máa dá kinní ọ̀hún ṣe lápò ara wọn láti lè má jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ tó bá lo ìjáàbù ṣe ìdánwò ṣùgbọ́n látọ̀dọ̀ àwọn wọ́n ní kò sí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ eléyìí táwọn máa pe amọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún fúndì eléyìí wọ́n ní ẹ wò ó ohun tó bá tọ́ lórí ẹ̀ làwọn ó sì gbé ìgbésẹ̀ ọ̀hún yóò sì di mímọ̀ fún gbogbo àwọn ènìyàn ẹ̀yin méjì rẹ̀ lọ sínú ìwé ìròyìn Daily Post kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. APC ẹgbẹ́ olóríire All Progressive Congress lórúkọ ẹgbẹ́ wa. àní ò sí agbo òṣèlú tí rókùnkùn kẹ̀kẹ́ fún ètò ìdìbò ọdún 2027 sẹ́nitọ̀ Sharafadeen Abiodun Ali tẹ̀gbẹ́ òṣèlú APC ọmọlúàbí àtàtà ti ṣetán láti fi èròǹgbà rẹ̀ hàn dé lójú gbàrà láti díje fún ipò gómìnà lọ́dún 2027 àti mú ẹṣin bọ sẹ́nitọ̀ Sharafadeen Ali òkèrè nídìí òṣèlú bẹ̀rẹ̀ látòrí alága ìjọba àbílẹ̀ di akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́mọ ogójì ọdún alága Oòduà Investment òun ni sẹ́nitọ̀ tó ń ṣojú Ọ̀yọ́ South nílé ìgbìmọ̀ asòfin àgbà báyìí èrò òkè èrò ọ̀fà ẹ̀já pàdé olóyè Sharafadeen Ali lọ́jọ́ Jímọ̀ April 17 lórí pápá àṣírí Yemẹtu Ìbàdàn níbi tí ó ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 Dr. Taofeek Oyèdélé ló ń kéde APC progress. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá tó ń ṣàlàyé sétí gbogbo àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ wípé ẹ lo ọgbọ́n ìgbàlódé láti wá iṣẹ́ fúnra yín o nítorí wípé ibi tí ayé bá yí sí ó yẹ ká báyé yí síbẹ̀ ni ẹni tí ò bá ayé yí sí ibi tí ayé yí sí ó ṣeé ṣe kí olúwa rẹ̀ kó bá gbà lọ kọ́lọ́run má jẹ́ ká bá ìgbà lọ o àwọn ọ̀gá àgbà ní iléeṣẹ́ kan ni wọ́n ń rọ àwọn akẹ́kọ̀ọ́ ní fásitì ìlú Àbújá báwọn ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Agboola ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìṣítí bẹ́ẹ̀ ni ó ń sọ̀rọ̀ ìṣíníyè fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè yìí tó sì fi fásitì ìlú Àbújá àwọn akẹ́kọ̀ọ́ fásitì náà tó ń gbà wọ́n ní ìmọ̀ràn bẹ́ẹ̀ ni tí ìmọ̀ràn rẹ̀ ọ̀hún tó káàkiri gbogbo orílẹ̀-èdè yìí ó ṣàlàyé wípé ibi tí ayé ń lọ lónìí yìí ìmọ̀ ìgbàlódé pẹ̀lú ọgbọ́n ìgbàlódé òun ló ti gbalẹ̀ ó gbalẹ̀ ó gboko ó gba gbogbo ìgboro fún ìdí èyí ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ wo iye àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń jáde ní ọdọọdún ẹ wo iye àwọn akẹ́kọ̀ọ́ tí fásitì pẹ̀lú NC pẹ̀lú polytechnic tí wọ́n ń gbé jáde ní ọdọọdún kò fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ láàrin ìlú ṣùgbọ́n o ẹ lè lo ọgbọ́n ìgbàlódé ẹ lè lo ọgbọ́n àtinúdá ẹ lè lo oríṣiríṣi nǹkan láti jẹ́ kí ẹ máa rí oúnjẹ jẹ kẹ́sì rí iṣẹ́ ṣe fún ìdí èyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ níbi ètò kan èyí tó wáyé ní inú ọgbà fásitì ìlú Àbújá nígbàtí ọ̀gá àgbà pátápátá fún fásitì ìlú Àbújá tó ń sọ̀rọ̀ ìyẹn ọ̀jọ̀gbọ́n Hakeem Fáwẹ̀hìnmí ó kí gbogbo àwọn olùkópa tí wọ́n kópa níbi ìfọ̀rọ̀jọ̀rọ̀ àti níbi ètò yìí tí wọ́n ṣe tó ní ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ ìgbàlódé ó kí wọ́n bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kó di mímọ̀ fún wọn wípé ọgbọ́n ìgbàlódé AI pẹ̀lú nǹkan tó ní ṣe pẹ̀lú orí ayélujára àwọn ènìyàn àwọn akẹ́kọ̀ọ́ ẹ lè lo ọgbọ́n àtinúdá yín
láti pèsè iṣẹ́ tẹ́ ó sì máa rí oúnjẹ jẹ eléyìí tí ò ní ṣe pẹ̀lú à ń lu jìbìtì tàbí à ń lọ́ni lọ́wọ́ gbà. ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ lu ọgbọ́n ọ̀hún torí pé bí ọgbọ́n bá tán nínú àgbà ó tún mì gbọ́n ni gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bó ṣe fi léde. ẹ já lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà à ń padà bọ̀ wá o ẹ kú kalẹ̀. ABC ẹgbẹ́ olóríire All Progressive Congress lórúkọ ẹgbẹ́ wa. àsìkò tó kípínlẹ̀ Ọ̀yọ́ padà sáàyè aṣáájú rẹ̀ sẹ́nitọ̀ Dr. Barrister Sharafadeen Abiodun Ali ṣetán láti fi èròǹgbà rẹ̀ hàn dé lójúgbà ara láti díje fún ipò gómìnà lọ́dún 2027 àti mú ẹṣin bọ sẹ́nitọ̀ Sharafadeen Ali òkèrè nídìí òṣèlú bẹ̀rẹ̀ látòrí alága ìjọba àbílẹ̀ di akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́mọ ogójì ọdún alága gójì ọdún alága Oòduà investment òun ni sẹ́nitọ̀ tó ń ṣojú Ọ̀yọ́ South nílé ìgbìmọ̀ asòfin àgbà báyìí èrò òkè èrò ọ̀fà ẹ̀já pàdé olóyè Sharafadeen Ali lọ́jọ́ Jímọ̀ April 17 lórí pápá àṣírí Iyemẹtu Ìbàdàn níbi tí ó ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 APC progress. tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ Solar King wọ́n ń kí gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìgàngàn wípé ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n fi ń tó yín létí wípé àwọn ti wà ní ìlú Ìgàngàn pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn sólà tó iṣẹ́ rẹ̀ tó múnádóko àwọn sólà bàǹtìbàǹtì bíi solar deep freezer solar street light solar fan solar standing fan solar table fan àti ọ̀kan ọ̀jọ̀kan àwọn iná sólà èyí tó lè jẹ́ kí àyíká ẹni àti ilé ẹni kó mọ́lẹ̀ rókóso. wọ́n ní ẹ máa bọ̀ wá kẹ́ ẹ wá ra sólà lówó tí kò gúnpá lówó kékeré ẹ ó sì lo àwọn sólà ọ̀hún ní àlòpẹ́ kánrinkéṣe. iléeṣẹ́ Solar King wọ́n ní solar power bank àti ọ̀kan ọ̀jọ̀kan àwọn sólà èyí tí ẹ̀ ń fẹ́ wọ́n ti kó kinní ọ̀hún wọ̀lú Ìgàngàn ní kẹ̀tíkẹ̀tí ni wọ́n kó wọ̀lú o. ààyè tí wọ́n wà ní ìlú Ìgàngàn òun ni Ìgàngàn roundabout níwájú maternity ní ìlú Ìgàngàn. ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀ ẹ máa lọ sí ààyè tí mo dárúkọ yìí ìyẹn Ìgàngàn roundabout níwájú maternity ní iléeṣẹ́ Solar King ni wọ́n gbé ẹ̀dínwó sólà lọ. ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí ọ̀dọ̀ wọn 070 62 99 06 91 070 62 99 06 91 Solar King iná títàn ó dìrọ̀rùn. ẹni àní ó mọ́wọ́ Ìbàdàn tó bá tilé kù rọ́wọ́ lù ó délé tán ibà ni wọ́n tún fi jẹ. Barrister Sharafadeen Abiodun Ali làbámọ̀ kì bẹ́ẹ̀ lásìkò yìí gbogbo òpínlẹ̀ Ọ̀yọ́ o abẹ́ẹ̀ tí ìgbọ́ ni dán pé ẹni tiwa alájọṣe wa lọ́jọ́ tó ti pẹ́ Barrister Sharafadeen Abiodun Ali ó ti ní bó bá dọjú Ẹtì Jímọ̀ ọ̀sẹ̀ yìí lòun ó kéde èròǹgbò òun fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìpinnu rẹ̀ láti díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC. ṣé bí èèyàn bá ní àtìmọ́ ṣe bọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ àti wá aṣáájú wọn a máa rọrùn gan ni. ó ti ṣe alága ìjọba àbílẹ̀ rí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan ni bẹ́ẹ̀ ó ti ṣe olórí àwọn òṣìṣẹ́ gómìnà rí alága àpapọ̀ fún àjọ olókòwò Oòduà nígbà kan ni bẹ́ẹ̀ ló sì ń ṣe sẹ́nítọ̀ Ọ̀yọ́ South lọ́wọ́ nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá. Barrister Sharafadeen Abiodun Ali pápá àṣírí ọlọ́pàá ní Iyemẹtu ní gbàgede tètù ó ti wáyé lọ́jọ́ Jímọ̀ ọjọ́ 17 oṣù yìí láago 10 àárọ̀ ni o. BSA Ọ̀yọ́ First ló ń kéde. ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ kú àmójúbà iléeṣẹ́ Ralac Ventures. Ralac Ventures ló ṣe ewé àdèpò wọn fi ń po òkè. oríṣiríṣi ìpèníjà ní ń bá púpọ̀ àwọn ènìyàn fínra lágọ̀ọ́ ara ọ̀pọ̀ ènìyàn kọ̀ láti sọ ọ̀rọ̀ ọ̀hún síta tanímọ́ kí n pa ọ́ lórúkọ àìsàn àti àrùn ẹni tí yóò bá ní àlàáfíà tó péye ó gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde ni ẹni bá dákẹ́ tára rẹ̀ bá dákẹ́ ni. ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ wá fi ojú rinjú pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti iléeṣẹ́ Ralac Ventures odidi ọjọ́ 7 gbáko ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n fi wà ní ìlú Ìgànnà bẹ̀rẹ̀ láti April 14 títí di Monday April 20
20 nínú town hall lọ́jà ọba nílùú ìgànná ní ètò ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé. ìgbáyégbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Rala Ventures lógún. ẹ̀yin ènìyàn wa ní ìlú ìgànná àti agbègbè rẹ̀ ẹ máa bọ̀ kẹ́ ẹ wá jẹ ìfà níléeṣẹ́ Rala Ventures. Rala Fashion ló ṣe é, Rala Fashion ló ṣe é, Rala Fashion ló ṣe é, Rala Fashion ló ṣe é. APC ẹgbẹ́ olóríire All Progressive Congress lórúkọ ẹgbẹ́ wa. àsìkò tó kípínlẹ̀ Ọ̀yọ́ padà sáàyè aṣáájú rẹ̀ sẹ́nitọ̀ Dr. Barrister Sharafadeen Abiodun Ali ṣetán láti fi èròǹgbà rẹ̀ hàn dé lójú gbára láti díje fún ipò gómìnà lọ́dún 2027 àti mú ẹṣin bọ sẹ́nitọ̀ Sharafadeen Ali òkèrè nídìí òṣèlú bẹ̀rẹ̀ látòrí alága ìjọba àbílẹ̀ di akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́mọ 40 ọdún alága Oòduà Investment òun ni sẹ́nitọ̀ tó ń ṣojú Ọ̀yọ́ South nílé ìgbìmọ̀ asòfin àgbà báyìí èrò òkè èrò ọ̀fà ẹ̀já pàdé olóyè Sharafadeen Ali lọ́jọ́ Jímọ̀ April 17 lórí pápá àṣírí Iyemẹtu Ìbàdàn níbi tí ó ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 APC. Ògún oníbàwà jẹ́ dákun ẹ̀sà mi àṣẹ dákun ẹ̀sà mi. Ògún báwa rẹ o mama báwa ajá o báwa rẹ. àtótó àrèrè gbogbo ẹlẹ́gbẹ́ ọdẹ gbogbo olólùfẹ́ ètò Ọdẹ́ńpitú o ètò yín ètò wa ètò Ọdẹ́ńpitú àkókò àti ọjọ́ tẹ́ máa gbọ́ ètò náà ti yí padà báyìí aago 6:30 ìrọ̀lẹ́ sí aago 7:30 alẹ́ lẹ́láǹfààní láti máa gbọ́ ètò Ọdẹ́ńpitú ní gbogbo ọjọ́ Friday ẹ̀yin ẹlẹ́gbẹ́ ọdẹ láti ọ̀nà jíjìn ẹ lè wá sórí ètò Ọdẹ́ńpitú Babaládé Ìyálọ́jà ẹ wá polówó ọjà yín lórí ètò Ọdẹ́ńpitú kẹta kẹjèrè kẹfẹrẹ ìjẹkọ aago 6:30 sí aago 7:30 ní gbogbo ọjọ́ Friday lẹ́láǹfààní láti máa gbọ́ ètò Ọdẹ́ńpitú báyìí fún ìkéde àti ìpolówó ọjà lórí ètò Ọdẹ́ńpitú ẹ lò sórí nọ́mbà yìí 081 20 77 79 56. ẹ káàbọ̀ padà láti ojúde ọjà ẹ̀yin náà gbé ìpolówó yín wá sí kan ní CP 89.1 FM bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra block ice block water tí wọ́n bá ti gbé wá lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀ Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ti forúkọ yín sílẹ̀ báyìí àti iye tẹ́ fẹ́ rà àtowó yín owó ni ó sọ iye block tí wọ́n kó wá o tẹ́ ẹ bá fi owó kalẹ̀ ẹ lè rí ra o Tuesday ni wọ́n á gbé wá. níbo ni wọ́n ti forúkọ kalẹ̀. tẹ́ bá ti rí Gloria Ògúnbọ̀dé àbí ọ̀dọ̀ èmi Ìtúrolúwa Adéníjì tó bá jẹ́ pé àwa bó sì ṣe Elizabeth Solomon lẹ́rí. wọ́n ní wípé àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ láti ra blọọkù yìí ice block ni o ice kì í block ṣe blọọkù kọ́lé o kò ń ṣe ti kọ́lé bẹ́ẹ̀ ice block tá a bá fẹ́ ra ice block ká wá sí ìkànnì wa níbí Kò ní ká ìdí béèrè Gloria Ògúnbọ̀dé tàbí Elizabeth Solomon tàbí Ìtura Olúwa Adéníjì ká béèrè àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́ bá sì lérò ìbánisọ̀rọ̀ wa ẹ pè tó kò ń ṣe pé forúkọ kalẹ̀ nìkan o Pẹ̀lú àtowó owó. yín ni o iye tẹ́ fẹ́ rà 1,200 naira òun ni so 1,200 ni bẹ́ẹ̀ sì ni ìpàtẹ ọjà tí à ń ṣe tá a pè ní mobile sales yóò tún tẹ̀síwájú ní ọjọ́ ìṣẹ́gun Tuesday náà àwọn èèyàn jàǹfààní lọ́sẹ̀ tó lọ yóò sì tún wà ní ọ̀sẹ̀ ní ẹ̀yìn yìí tí ìlú yín jì tí ẹ fẹ́ kí àwọn onímọ́tò wá ẹ lè pè mí ní ẹ̀yìn ètò kẹsàn ìlú tẹ fẹ́ kí wọ́n wá wọn ó sì wọ́n wá tajà ń bẹ̀ ṣùgbọ́n tó bá yí pé àwọn tí ó ra àjà ń bẹ̀ tí wọ́n bá pọ̀ ní o tí ó ń ṣe pé bóyá èèyàn kan ní ó rajà tí wọ́n wá fi epo bíi epo tùlùtùlù gbé ọjà wá bẹ̀ tó jẹ́ pé at the end of the day owó wọn gò ní ohun tí wọ́n tà kò ní mìtì epo débi pé yóò mìtì profit ẹ dákun gbogbo wa ní jẹ gbèsè o ìròyìn wọn tẹ̀ sí ọ̀wọ̀ wájú nínú ìwé ìròyìn Daily Post òun náà ni ìròyìn eléyìí wà níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé tó máa ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tó ń jàròyìn lórí ìyọninípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti sọ̀rọ̀ lórí àhesọ ọ̀rọ̀ kan tó ń jàròyìn lórí wípé àwọn kan ń dìpàpá wọ́n ń gbèrò láti yọ gómìnà ọ̀hún nípò gẹ́gẹ́ bí àwọn ìròyìn tó ń jàròyìn ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ tó kọjá ní ọ̀sẹ̀ tí a wà yìí ní ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2026
wọ́n ní níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ̀rọ̀ wípé ẹni tí ó ti gbà kan jẹ́ ìyàwó gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ rí Florence Ajimobi àti ẹni tí í ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin Adébọ̀wálé Ògúndóyin wọ́n ní tí ó ti jẹ́ wípé wọ́n ní wọ́n ṣe ìpàdé pọ̀ tí wọ́n sì ń gbèrò láti yọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kúrò lóróyè nígbà tí gómìnà sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò eléyìí tó ń yan àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ṣiṣẹ́ lórí ìgbáradì fún ọdún ibùdó tí wọ́n pè ní ibùdó àṣà àti ibi ìgbafẹ́ lágbàáyé tí wọ́n ti pìyàmọ́ fún ọdún 2026 níbẹ̀ ni gómìnà Ṣèyí Mákindé tó ti sọ̀rọ̀ tó sì bu ẹnu àtẹ́lu irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ níbẹ̀ ni gómìnà ti sọ wípé ní ọdún kan sásìkò yìí àti oṣù kan ó ní ìṣèjọba òun yóò tẹnubodò ó ní kí ni yóò wá ṣẹlẹ̀ wẹ́ẹ́ àwọn kan ti sọ wípé bóyá wọn tiẹ̀ ti yọ mí nípò nígbà náà ó sọ tàwàdàtàwàdà ó sì fi ẹ̀rín sẹ́nu rẹ̀ nígbà tó sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n lónìí a yọ àwọn ìgbìmọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ìgbìmọ̀ eléyìí tí ó máa ṣe àbójútó ọjọ́ ibi ìgbafẹ́ lágbàáyé tí wọ́n ti pìyàmọ́ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ti ọdún 2026 tí wọ́n pè ní ITS Ọ̀yọ́ State 2026 tí wọ́n ní yóò wáyé ní ọjọ́ kejìlá sí ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún 2026 wọ́n ní ẹ wò ó àwọn ìgbìmọ̀ tí wọ́n ti yàn yìí wọ́n láwọn ni wọ́n máa ṣe àbójútó bí gbogbo nǹkan ó ṣe lọ o àwọn olùdókòwò àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láwọn àsìkò tí wọ́n ṣe ọ̀rọ̀ wọn nígbà tó tẹ̀wájú ó ní ẹ wò ó àkókò rèé tí a nílò láti ṣiṣẹ́ papọ̀ ká sì rí wípé èròǹgbà wa láti lè jẹ́ kí àwọn iṣẹ́ yìí kí ó di eléyìí tó jẹ́ àṣeyọrí fún àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣeé ṣe gómìnà ọ̀hún ló wá ń sọ̀rọ̀ tó sì ń sọ wípé ẹ wò ó lórí ìyọninípò tí àwọn èèyàn ń gbé kiri òun náà fi ti àwàdà tẹ̀rín ó fi sọ̀rọ̀ ọ̀hún jáde wípé ó kún ọdún kan àti oṣù kan tá a lò lóróyè báyìí ó ní bí wọn bá yọ wá nípò bí àwọn èèyàn ṣe ń gbé kiri gómìnà ló ti rí àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n máa ṣe ìgbìmọ̀ àti àbójútó fún ìkójọpọ̀ ibi ìgbafẹ́ ní àgbáyé fún ti ọdún 2026 eléyìí tí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti ń pìyàmọ́ ẹ̀ fún ọjọ́ kejìlá sí ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún tí a wà yìí gómìnà ọ̀hún ló ti sọ̀rọ̀ èyí fẹ́ ṣẹ̀rí ẹ̀ wípé kí ni gómìnà tún sọ o ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ lọ mú kẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá tí ó bẹ̀rẹ̀ sí ní nàka àléébù sí Alhaji Atiku Abubakar wípé kò tí ì kẹ́kọ̀ọ́ àti wípé ipò yíyí agbára padà sí apá àríwá ní orílẹ̀-èdè yìí kò tí ì tó lásìkò yìí o kí Àtíkù kó lọ ṣe wọ̀. nínú ìwé ìròyìn Punch ní amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìfilóde fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Báyọ̀ Ọ̀nànúgà ló ti nà kàlébù sí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan àná rí Alhaji Atiku Abubakar pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan tí Alhaji Atiku Abubakar tó sọ tó ní ṣe pẹ̀lú yíyí ọwọ́ agbára padà àti wípé kí ipò ààrẹ kó tún lọ sí apá gúúsù òkè ọya ó ní rárá o Alhaji Atiku Abubakar kí ló dé tó fẹ́ jẹ oyè màdàrú ó di ọdún 2031 kí ààrẹ Tinubu kó tó kúrò lórí ipò ààrẹ nínú ọ̀rọ̀ kan tí Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde ó ní ẹni tí Tinubu gbapò fún ìyẹn ajagun fẹ̀yìntì Muhammadu Buhari ó lo ọdún 8 báwo ni ọ̀bọ ṣe sorí tí ìnàkí ò ṣe Tinubu náà yóò lo ọdún 8 rẹ̀ tí ó pé gbákogbáko nínú ọ̀rọ̀ ọ̀hún tí Ọ̀nànúgà tó fi sí ojú òpó ayélujára X lánàá òde yìí ló ti ń ṣàlàyé ní pẹ̀lẹ́kùtù wípé lẹ́yìn ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027 ààrẹ Tinubu yóò wọlé sọ bí elékòó yóò sì tún lo ọdún 4 míì tí yóò fi di ọdún 2031 lẹ́yìn ọdún 2031 yìí kí Alhaji Atiku kó máa wò bóyá òun lè díje ṣùgbọ́n kò tiẹ̀ lè díje mọ́ kó gbàgbé ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé oríṣiríṣi àwọn nǹkan ló ti rọ̀ mọ́ tí Atiku tí òfin lè tẹ̀síwájú torí wípé yóò lulẹ̀ kódà gan-an kò ní súnmọ́ rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ibi tí wọ́n ti sọ wípé Atiku ló wọlé kí Atiku kó ṣe wọ̀ gẹ́gẹ́ bí
Báyọ̀ Nẹ́nugà gẹ́gẹ́ bó ṣe wí ó sọ̀rọ̀ ilẹ̀kùn ṣùgbọ́n kó má dàbí wípé à ń ṣe àtúnwítúnwí ẹ lọ mú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn yìí wà níbi tí ààrẹ Tinubu ti sọ wípé kò sí nǹkan kan tó lè dẹ́rù bà mí èmi Jagaban. ààrẹ Tinubu sì ń gapá bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ ó ní kò sí nǹkan kan òun tí ì rí tó lè dẹ́rù bà mí tó lè dúnkòkò mọ́ mi èmi Jagaban. ààrẹ Bọ́lá Tinubu ló ti fohùn lédè wípé kò sírú jìnnìjìnnì ọ̀hún tàbí àwọn ọ̀rọ̀ bálabàlà kan eléyìí tí wọ́n lè máa sọ tàbí àwọn irú ìṣòro tó lè máa kojú tó lè mú láti sún sẹ́yìn fún àfojúsùn rẹ̀ eléyìí tó ní fún orílẹ̀-èdè wa Nàìjíríà. ààrẹ Tinubu ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó bá àwọn aṣojú láti ìpínlẹ̀ mẹ́rìndínlógójì sọ̀rọ̀ eléyìí tí wọ́n ń ṣojú ìrètí ọ̀tun RHA eléyìí tó wáyé ní ibùgbé ààrẹ nílùú Àbújá. níbẹ̀ ni ààrẹ ti ń sọ fún wọn wípé kí wọ́n dúró digbí o láti rí wípé wọ́n gbé orílẹ̀-èdè Nàìjíríà ró. ààrẹ Tinubu ló ṣàtẹnumọ́ pàtàkì jíjẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé ìrètí ṣì wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní pàápàá jùlọ láàrin àwọn aládarí àti àwọn tí wọ́n jẹ́ àsọmọgbè fún ìlọsíwájú ìjọba tó wà níta yìí. ó ní a gbọ́dọ̀ fún wọn ní ìrètí ó ní pẹ̀lú gbogbo nǹkan ní ìṣọkùnrin ní ìṣobìnrin ní eléyìí tó wà níbi inú yàrá yìí lónìí ìyún níbi tí ààrẹ ti ń bá wọn sọ̀rọ̀ ó ní a gbọ́dọ̀ kọ orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ. ààrẹ ní kò sí ìbẹ̀rù gbójo bẹ́ẹ̀ sì ni kò sí ìfòyà gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ. ó ní èmi kí ni mo fẹ́ bẹ̀rù fún ìrọ́gbà èmi Jagaban. ó ní iṣẹ́ rí ọ̀nà yìí mo ti rìn rí ó ní ṣẹ́sìmọ̀ yín sì tún padà wá sí i ó ní sì tún ṣe bí mo ti ń ṣe yìí náà. ó tún sọ sókè ó ní ẹ wò ó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní orílẹ̀-èdè yìí gangan òun mà níbi èbúté ayọ̀ fún gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ó wá sọ wípé ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ká lè rí wípé orílẹ̀-èdè wa yìí ó dáa ju bí ó ti wà tẹ́lẹ̀ lọ. ó ní kò síbi tó dára tó orílẹ̀-èdè rẹ̀ kò sí oore nìkan kò sí ibì kankan tó dára ju orílẹ̀-èdè rẹ̀ lọ. ó ní kò sì sí ẹnìkan tí ó kọ orílẹ̀-èdè ọ̀hún àfi ìwọ fúnra rẹ̀ gan ìwọ gangan àwa fúnra wa la lè fi ọwọ́ ara wa tún orílẹ̀-èdè yìí ṣe. tí ààrẹ sì ń jẹ́ kó di mímọ̀ wípé èmi eléyìí Jagaban ẹ̀rù ẹnikẹ́ni ò bà mí kò sì sí nǹkan kan tó lè bà mí lẹ́rù. ààrẹ Tinubu ló sọ̀rọ̀ yìí tààrẹ sì ń gapá tó sì ń sọ tìgboyà ẹ̀yin fẹ́ ṣèrè lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ lọ mú kẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. APC ẹgbẹ́ olóríire All Progressive Congress lórúkọ ẹgbẹ́ wa. àní ò sí agbo òṣèlú tí ń rókùnkùn kẹ̀kẹ́ fún ètò ìdìbò ọdún 2027 sẹ́nitọ̀ Sharafadeen Abiodun Ali tẹ̀gbẹ́ òṣèlú APC ọmọlúàbí àtàtà ti ṣetán láti fi èròǹgbà rẹ̀ hàn dé lójú gbàrà láti díje fún ipò gómìnà lọ́dún 2027 àti mú ẹṣin bọ sẹ́nitọ̀ Sharafadeen Ali òkèrè nídìí òṣèlú bẹ̀rẹ̀ látòrí alága ìjọba àbílẹ̀ di akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́mọ ogójì ọdún alága Oòduà Investment òun ni sẹ́nitọ̀ tó ń ṣojú Ọ̀yọ́ South nílé ìgbìmọ̀ asòfin àgbà báyìí èrò òkè èrò ọ̀fà ẹ̀já pàdé olóyè Sharafadeen Ali lọ́jọ́ Jímọ̀ April 17 lórí pápá àṣírí Yemẹtu Ìbàdàn níbi tí ó ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 Dr. Taofeek Oyedele ló ń kéde APC progress. tó ìròyìn pọ̀ níwájú wa èyí tó wà níwájú mi yìí tiẹ̀ pa ni lẹ́rìn-ín bí arákùnrin kan ó ti ọ̀rẹ́bìnrin rẹ̀ mọ́lé ó lù ú lálùbami ẹ̀wà ṣùgbọ́n kò sákòókò mọ́ báyìí ká ṣe ojú òpó kalẹ̀ fún àwọn aráalé 070 47 7064 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí láti jẹ́ kẹ́ ẹ bá wa pẹ̀kẹ́ lu ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tí a ti mú wá sétí gbọ́ yín ẹ bá wa dá sí i kájọ fọ̀rọ̀jọ̀rọ̀ nípa rẹ̀ ẹ má ṣe bú ìjọba bẹ́ẹ̀ ni ẹ má tàbùkù ẹnikẹ́ni. hello ẹ kú ojúmọ́ o. abdulrasheed agenda láti àdúgbò àgbẹ̀lá ní sálẹ̀kùn ìsàkí. ẹ káàárọ̀ láti ìlú Ṣakí. àrùn kẹsàn-án máa àpò ohun ọlọ́run níbo náà jẹ́. àmín o àmì àṣẹ o. àtàrà fúnlẹ̀ sọ ikọ̀ níbàjẹ́ o. àmín o. níbàjẹ́ mẹ́.
tó arúgbó lọ́wọ́ ààrẹ lórí pé wọ́n fi ọgbọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ bí ó tilẹ̀ jẹ́ pé ọmọ akàn gbọ́dọ̀ sojo náà ni. ní túmọ̀ sí pé bí àyà sojú wọn bó ti sọ̀rọ̀ yẹn ó yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọ̀nà tó fẹ́ gbà wá yẹn aráàlú ọ̀pọ̀ nítorí kálukú ẹja ti sùúrù fún bàbá ọmọdé kan láti rí àwọn náà lápapọ̀. torí kíní wọn ti àlàbọ̀rùn ó ti jẹ̀wù ní o kì í sí pé dandan ni kíní ẹ̀ ṣùgbọ́n pàtó yẹ pé kíní ti yíba alátẹ̀yìn wá ó ti di nẹ́ka ti sùúrù fáwọn tó ń ṣèjọba lọ́wọ́ náà wọn lọ́wọ́ ràn wá lọ́wọ́. èyí tó wá lu ọmọ ẹ̀ ń lùkulù òun náà kó àtìpamọ́ tóbi wá lù panẹ́ kò ní sọ̀rọ̀ ló kọ bẹ́ẹ̀ ní ìsìn tó ká gbẹ́ dákùnjá kí ìsara wa òbí ọmọ tá a bá ti bí ó ti dánmọ̀ ìjọba o ọlọ́run já jẹ̀bi lórí àwọn ọmọ wa àti ìgbésẹ̀. ẹ ṣe o láti ìlú Ṣakí 070 47 7064 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064. ẹ kú ojúmọ́ o. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o. àdúpẹ́. ẹ kú ojúmọ́. ojúmọ́ ni. ṣé bàbá ọlọ́ọ̀jẹ́ ní sọ̀rọ̀ láti ìṣẹ̀ àmọ́. òkè àmọ́ à ń gbọ́ yín sà. àti àwọn tí wọ́n sọ pé wọ́n lọ gómìnà tí wọ́n kọ́ sí sùúrù kọ́ bá yẹ o torí ẹ ń ṣe dáadáa fáwọn àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ bá bẹ̀rẹ̀ wọ́n ṣe sùúrù ẹ̀dùgbọ́ ẹ̀sìn mo ní kẹ́ ẹ̀ nílò ní kẹ́ni gbogbo ẹ̀wọ̀. àmì ẹ ṣé o. àmì ẹ o. ẹ̀tọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ yóò. àmì ẹ ṣé o láti òkè àmọ́ 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064. hello. hello ẹ káàárọ̀ o. ẹ ti wà ń bẹ̀ o. 070 47 7064 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí. hello. ẹ káàárọ̀ mr adẹ́rẹ́kẹ́rẹ́. ẹ káàárọ̀ o. àti ìtura ẹ kú ròyìn o. adúpẹ́. michael babalá láti ilé gbogbo ayé tó ròkè òkè o. ló ń sọ̀rọ̀. ìròyìn tẹ́mi fẹ́ dá sí òun ni ti ààrẹ wa tí wọ́n ń pé àwọn fẹ́ tún lọ ní 2027 ó dáa ó sì wojú rí ó sì wetí gbọ́ ṣùgbọ́n kí wọ́n dákun gbogbo ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ kí wọ́n bá wa mójútó ọlọ́run ràn wọ́n náà lọ́wọ́. ẹ kú ètò. ẹ ṣé o. 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí. APC ẹgbẹ́ olóríire All Progressive Congress lórúkọ ẹgbẹ́ wa. àsìkò tó kípínlẹ̀ Ọ̀yọ́ padà ṣáàyè aṣáájú rẹ̀ sẹ́nitọ̀ Dr. Barrister Sharafadeen Abiodun Ali ṣetán láti fi èròǹgbà rẹ̀ hàn dé lójú gbàrà láti díje fún ipò gómìnà lọ́dún 2027 àti mú ẹṣin bọ sẹ́nitọ̀ Sharafadeen Ali òkèrè nídìí òṣèlú bẹ̀rẹ̀ látòrí alága ìjọba àbílẹ̀ di akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́mọ ogójì ọdún alága Oòduà Investment òun ni sẹ́nitọ̀ tó ń ṣojú Ọ̀yọ́ South nílé ìgbìmọ̀ asòfin àgbà báyìí èrò òkú èrò ọ̀fà ẹ̀já pàdé olóyè Sharafadeen Ali lọ́jọ́ Jímọ̀ April 17 lórí pápá àṣírí Iyemẹtu Ìbàdàn níbi tí ó ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 APC. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ Adẹ́rẹ́kẹ́rẹ́ Adébísọ́ o. ẹ káàárọ̀ sá o. ẹ kú ọjọ́ Jímọ̀ àtẹ̀mí o àmì ìròyìn ká o. ìpè náà lágbè kẹ́yìn Aláàjì Babátúndé oníkọ́ni o. ẹ káàárọ̀ sá àdúpẹ́. sẹ́rí gbogbo àwọn òrùn jẹ́ ká lọ́rẹ́ kò sí èyí tí ò níye lórí ń bẹ̀ bẹ́ẹ̀ tí ẹni tó wu ìyàwó ọ̀rẹ́bìnrin rẹ̀ tó lù ú ṣé kìí ṣe pé wèrè ń bẹ lára rẹ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́ orí afẹ́fẹ́ lẹ́wà. tó fúnbi eléyìí arọ gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe olólùfẹ́ àtòbìn àtọkùnrin tí wọ́n rọra ṣe o akí wọn o ọlọ́ọ̀bọ dàkún kó gbà wá lọ́wọ́ ọ̀kà yẹn o. àmín o. ó dàbọ̀ o. ẹ ṣé o Alhaji
a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí ká rọra bomila díẹ̀ ní kékeré à ń padà bọ̀ wá. APC ẹgbẹ́ olóríire All Progressive Congress lórúkọ ẹgbẹ́ wa. àsìkò tó kípínlẹ̀ Ọ̀yọ́ padà sáàyè aṣáájú rẹ̀ sẹ́nitọ̀ Dr. Barrister Sharafadeen Abiodun Ali ṣetán láti fi èròǹgbà rẹ̀ hàn dé lójú gbàrà láti díje fún ipò gómìnà lọ́dún 2020 fi ipò gómìnà lọ́dún 2027 àti mú ẹṣin bọ sẹ́nitọ́ Sharafadeen Ali òkèrè nídìí òṣèlú bẹ̀rẹ̀ látòrí alága ìjọba àbílẹ̀ di akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́mọ ogójì ọdún alága Oòduà investment òun ni sẹ́nitọ̀ tó ń ṣojú Ọ̀yọ́ South nílé ìgbìmọ̀ asòfin àgbà báyìí èrò òkè èrò ọ̀fà ẹ̀já pàdé olóyè Sharafadeen Ali lọ́jọ́ Jímọ̀ April 17 lórí pápá àṣírí Iyemẹtu Ìbàdàn níbi tí ó ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 APC progress. ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ kú àmójúbà iléeṣẹ́ Ralac Ventures. Ralac Ventures ló ṣe ewé àdèpò wọn fi pò ókè. oríṣiríṣi ìpèníjà ní ń bá púpọ̀ àwọn ènìyàn fínra lágọ̀ọ́ ara ọ̀pọ̀ ènìyàn kọ̀ láti sọ ọ̀rọ̀ ọ̀hún síta tamímọ́ kí n pa ọ́ lórúkọ àìsàn àti àrùn ẹni tí yóò bá ní àlàáfíà tó péye ó gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde ní ẹni bá dákẹ́ tara rẹ̀ bá dákẹ́ ni ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ wá fi ojú rinjú pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti iléeṣẹ́ Ralac Ventures odidi ọjọ́ 7 gbáko ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n fi wà ní ìlú Ìgànnà bẹ̀rẹ̀ láti April 14 títí di Monday April 20 nínú town hall lọ́jà ọba nílùú Ìgànnà ní ètò ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ìgbáyégbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ máa bọ̀ kẹ́ ẹ wá jẹ ìfà níléeṣẹ́ Ralac Ventures. Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe. oògùn kan tún ti dé tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ oògùn kan tún ti dé jogun wọn ní lórúkọ rẹ̀ ń jẹ́ ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó wúlò fún ọlọ́mọkùnrin gidi tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ jogun wọn ní lórúkọ rẹ̀ ń jẹ́ ọkùnrin tí ó gbáṣú mẹ́wàá déédéé tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún ìkẹ́ ọkùnrin tó kéré òjọ́jọ́ jogun omi ní kí o béèrè fún ọkùnrin tí ó gbá bọ́ọ̀lù déédéé àti gbogbo ṣẹ̀kẹ́sùn lọ tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún jogun omi ní kí o béèrè fún bó bá wá tí ló tilẹ̀kùn lẹ́yìn ẹ̀bà gbogbo rẹ̀ àwọn tá sókè wáíwáí gbogbo rẹ̀ àwọn tá sókè dáadáa tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún twitter náà ó gbẹ̀yìn ara ìka oṣù tí ó wálẹ̀ déédéé gbogbo ara tó ti kú ò táútáú twitter ní kí o béèrè fún ènìyàn tí ó lè sùn déédéé twitter ní kí o béèrè fún inú kíkan inú dídùn yìí ń kọ́ twitter ní kí o béèrè fún àtiwá tí ó lè ṣe gbọ́sẹ̀ déédéé twitter ní kí o béèrè fún iléeṣẹ́ Ralac Ventures ló ṣe ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó twitter ní kí o béèrè fún tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún jogun omi ní kí o béèrè fún iléeṣẹ́ Ralac Ventures ló ṣe iléeṣẹ́ Ralac Ventures ló ṣe o. ẹ kú kalẹ̀ ẹ̀yin alára wa abala tá a wà yìí iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ ọ̀kan ọ̀jọ̀kan àwọn nǹkan tó ń jáde ní iléeṣẹ́ wọn. iléeṣẹ́ Ralac Ventures yìí wọ́n ń ṣe ọ̀sẹ̀ ìlera ní ìlú Ìgànnà báyìí ìlú Ìgànnà ni wọ́n gbé ọ̀sẹ̀ ìlera lọ láti jẹ́ kí àwọn ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ kí wọ́n jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ìgànnà. fún ìdí èyí gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà
bẹ̀rẹ̀ láti orí bàbá wa ṣàbígànnà títí ilẹ̀ gànnà àṣekábíyèsí forí adé o kádé pẹ́ kánrin kéṣe lórí yín o bẹ́ẹ̀ ké bàtà kó pẹ́lẹ́sẹ̀ o kírù kẹ̀rẹ̀ kó jẹ títí kó dókínní káwọn olórí kí wọn ó ṣiṣẹ́ ìbí kí ẹni ẹlẹ́ni kó má gbà ṣe ẹ̀yìn ṣe iléeṣẹ́ Ralak Ventures wọ́n ń ṣe yín pẹ̀lẹ́ wípé ẹ̀ka rẹ̀ láyé kábíyèsí láṣẹ Ìdùmarè ìtẹ́ ò ní gbóná mọ́ yín o. Alájà Àbọ̀lọ́rẹ́ wọ́n ti wà pẹ̀lú wa lórí ètò láàárọ̀ yìí ẹ kú ojúmọ́ aláàjì. ẹ mà káàárọ̀ atọ́kùn. ẹ káàárọ̀. a kú jímọ̀ lẹ́ni ọlọ́run àforí ẹ̀ ṣe wá. àmín. àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo etí tí ń gbọ́ wa. jímọ̀ kan lèyẹn máa ṣe lèyàn ò ní ṣe mímọ́ ọlọ́run o àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo etí tí ń gbọ́ wa láàárọ̀ májàfẹ́lẹ́ ìṣàṣemọ́ o. àmín o. ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kárí iṣẹ́ káwárí ẹ̀sìn ọlọ́run ọba ìdàdà nítorí òun gangan ni kókó. orúkọ mi ní Alhaji Àbọ̀lọ́rẹ́ tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Ralak tólú iléeṣẹ́ wa wà ní ìlú Ṣẹ́yìn ní ojú bàbá ní Òyànà Òkè Ayọ̀. Bákan náà a ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Òkèwè lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ṣẹ́yìn ilé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá. Bákan náà ẹ̀ka iléeṣẹ́ wa máa tún wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ níbi chọ́ọ̀chì Akékaka. Bákan náà ẹ̀ka iléeṣẹ́ wa wà ní ìlú Gàyà ní orílẹ̀-èdè Republic of Niger. Àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe yín tó kàn tí ó fi kàn wá. àmín. A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ògo tó tún fún wa ní ojúmọ́ tèmi mọ́. àdúpẹ́. A kí gbogbo àwọn èèyàn wa nílùú Gànẹ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Àìsàn ní fara wa ṣe gbé o. àmín o. Pàápàá jùlọ bàbá wa Sàbí ti ilẹ̀ Gànẹ́ àti agbègbè rẹ̀ àti kábíyèsí fún bàbá o. kábíyèsí o. àná ẹ̀yin da èmi yín da ọ̀la yóò da jù yín tòní lọ. àmín o. àti gbogbo àwọn olóyè tó ti bàbá lẹ́yìn. Inú ohun tó ṣòro kójọ jù atọ́kùn èèyàn ló ṣòro kójọ jù. èèyàn burú. Bí èèyàn mẹ́wàá bá tún tá a bá dúró tá a bá jọ sọ̀rọ̀ tá a bá tún ká á tún rí bí àwọn mẹ́rin kan tí ó tún kójọ tó tún gùn sí bí èèyàn mẹ́fà táwọn èèyàn bá tún ká á tún rí èèyàn bíi mẹ́ta tí ó tún kójọ náà láti ní èèyàn ṣòro sọ. Ọlọ́run ọba yóò bá wọn tó ìlú ó jẹ́ kí ìlú Gànẹ́ máa tẹ̀síwájú àti ìlú ẹni kọ̀ọ̀kan wa àti Òkè Ògùn lápapọ̀ àtọ̀yọ́ state àti gbogbo Nàìjíríà lápapọ̀. Kò sí nǹkan kan tá a tún fẹ́ sọ fún àwọn èèyàn wa jáde wọ́n mọ rírì ohun tá a gbé wá pàápàá jùlọ àwọn tó ti ń jẹ̀rẹ̀ wa pé aláàjì níjọ́ wo lẹ́wà pàápàá jùlọ gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń pè mí ní ìlú káàkiri gẹ̀gẹ̀ ẹlẹ́kọ̀ọ̀kan ayítẹ̀ ní igbó ọ̀rà ní ẹ dákun ẹ ṣe sùúrù díẹ̀díẹ̀ lọ́mọ rìn àádọ́dọ̀ tìyín náà. Bákan náà ẹ̀yin tẹ́ ń pè wá ní orílẹ̀-èdè ibi tá a ti wá ní orílẹ̀-èdè Republic of Niger ẹ ṣe sùúrù fún wa. Bí ọdún 16 lẹ́fi jàlùbáríkà wa ẹ jẹ́ ká padà lọ síbi tí wọ́n ti ní wá. Because èèyàn nílé èèyàn lè ṣe dá títí kó má padà síbi tí. àbí ilé làbọ̀ sinmi oko. ilé làbọ̀ sinmi oko ẹ̀ ṣe atọ́kùn fún di èyí fẹ́rí tún á tún ayọjú sí ẹ̀yìn náà. A tún kí gbogbo àwọn èèyàn wa lẹ́ẹ̀kan sí pé ẹ dìde nítorí pé kí nígbà tá a lọ sí Wérélé àtijọ́ èèyàn tó pè wá gẹ́ẹ́ lé ní 100 èèyàn lẹ́yìn tá a kúrò ń bẹ̀ tán. Ipe àwọn òmùgàtẹ́ wá bẹ̀ náà la ṣe ń ké tẹ́tẹ́ fẹ́yìn èèyàn wa pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run èyí ṣe bá tún kúrò bíbà yìí tán ẹ tún máa fi fóònù pè wá pé ǹjọ́ ò lẹ́ padà wá. Gẹ́gẹ́ bí ìṣe máa ń sọ pé díẹ̀ bá kọ̀yìn sílé kan díẹ̀ bá kọjú sílé kan yóò kẹ̀yìn sílé kan ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ibì kan ń pè wá tó yẹ pé oore ọ̀fẹ́ làwa ta wà nílùú làní la fi sáré wá sọ́dọ̀ tí náà bẹ́ẹ̀ ṣe ń fà wá náà ni wọ́n tún fà á níbòmí náà fún de ẹja jáde. Èyíkéyìí tẹ́yìn lè rí nínú ìpèníjà nínú àgọ́ ara pàápàá jùlọ gbẹ̀yìn tẹ́ wà láàárọ̀ kó ẹ̀dìdè wúyà a wà lẹ́gbẹ̀ẹ́ táwọn olú bàbá wa Sàbí ti ilẹ̀ Gànẹ́ lẹ́gbẹ̀ẹ́ àfihàn bá táwọn olójà bá. Èyíkéyìí tẹ́yìn lè máa rí nínú àgọ́ ara kọ́wọ́ máa kú kèé ṣe ohun tó dáa kí pajápajá máa mú yẹn kèé ṣe ohun tó dáa kí gbogbo oríkèéríkèé ara kó wa máa rò yẹn kó máa sẹ́yìn wọnú ebu kèé ṣe ohun tó dáa. Àwọn míì èmi àti yín gbẹ́ láyé tá a gbọ́dúmọ̀ òun ni làkú ègbé. Èyí tó ń jà ń sọ yìí òun ni pé arthritis ni wọ́n ń pè àtìgbà odò àtìgbà ẹrù kò sígbà tí ó lè dà yẹn láàmú. Fún díẹ̀ yìí gbogbo èyíkéyìí àbí kéèyàn tiẹ̀ jí láàárọ̀ kó jẹ́ pé àti lè nẹ̀rọ èyìn wàhálà ni yóò máa rá bàbàbàbàbà. Àbí kéèyàn tiẹ̀ jí láàárọ̀ ń gbà mí kó jẹ́ pé tẹ́lómi bá máa fẹsẹ̀ lélẹ̀ báyìí gbogbo akẹ́ gbogbo bí ẹni ké wọ́n da ẹ̀gún sísẹ̀ ni gbogbo gíga jẹ́rìí o. Èyíkéyìí tẹ́yìn lè rí tẹ́yìn rí nínú alamí
ẹ̀jẹ̀ àdìdè wúyà ẹ yọjú sí táwọn olùọjà ọba lẹ́gbẹ̀ẹ́ bàbá wa lẹ́gbẹ̀ẹ́ ààfin bàbá wa sàbí tilẹ̀ gẹ̀rẹ́ àbí etí ó ní tiẹ̀ ni ẹgbẹ́ kan orí ń fẹ́ ni àbá ẹ̀rọ oorun sùn ni ó pé oríṣiríṣi nígbà míì ẹlòmíì lè lọ ṣàyẹ̀wò tí wọ́n ní fúnpá gíga ni nígbà míì èèyàn lè lọ ṣàyẹ̀wò tí wọ́n lọ nọ́mà ṣùgbọ́n alára ó mọ̀ pé kinní yóò nọ́mà nínú àgọ́ ara òun ẹ dákun ẹ já gbìyànjú tó o bá ti ń rà lámìkẹ́ nínú àgọ́ ara ẹ má jò dùn tágbára ò ní ká mọ́ ẹ já dìde wúyà ẹ yọjú sí ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kẹ ẹ lọ gbàtọ́jú tó péye ọlọ́run ò ní já rógun stroke ọlọ́run ò ní já rógun hypertension èyí tó kéré jù òun ni kéèyàn bá ti ń rí alámì nǹkan nínú àgọ́ ara ẹ̀ ẹlòmíì tí ò bá ti di pé kinní yẹn bá gbé wọn lẹ̀ kò ní ṣàmójútó ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ ìyẹn kinní yẹn ti délé nínú àgọ́ ara ẹ̀jẹ̀ á dìde ká mójútó àbí yálà ẹ̀yọ́ ṣíṣe ń gbogbo ìgbà ní tiẹ̀ ni ẹ̀yọ́ tẹ́yọ̀ bá pọ̀ jù á kó bójú tẹ́yọ̀ bá pọ̀ jù ó máa ń pa nǹkan ọmọkùnrin tẹ́yọ̀ bá pọ̀ jù á jẹ́ kéèyàn máa rù kó máa gbẹ kó máa làágùn kó máa rẹ̀ yẹn ń gbogbo ìgbà fún díẹ̀ yìí gbogbo alamí tí èèyàn rí àbọ̀gbẹ́nu wà ní sí ẹ iléeṣẹ́ aláàtì ní ọ̀sà solution táwọn èèyàn dẹ̀ ń lò tí wọ́n ń gèfù testimony lórí ẹ̀ tó gbé ẹnu bá tó stage kan ó ṣeé ṣe kéèyàn máa ṣègbọ̀nsẹ̀ kí nǹkan púpọ̀ máa jáde tó gbé ẹnu bá dé stage kan èèyàn á máa gùnfẹ̀ tó gbé ẹnu bá dé stage kan inú á máa gbóyè á máa mú yẹn mọ́ gbáyà mẹ́yìn tó gbé ẹnu bá tó stage kan ó ṣeé ṣe kó yẹ pé kéèyàn bá jẹun ó lè máa wálé bí tọ́pọ̀lọpọ̀ wa máa da lúrú papọ̀ mọ́ sápà èyí ṣe lúrú àti sápà ọgbẹ́ ẹnu ọ̀tọ̀ ẹlòmíà máa ní jẹ̀díjẹ̀dí ni jẹ̀díjẹ̀dí ni ṣùgbọ́n gbogbo alámì ń ta aṣọ àpẹẹrẹ ń tí kìíní yẹn lè mú wa la mẹ́nubà fẹ́ẹ́rẹ́fẹ́ yẹn fún díẹ̀ yìí gbogbo èyíkéyìí jẹ́ yín lè rí nínú ìpèníjà nínú àgọ́ ara ẹ̀yin tẹ́ wá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ tẹ́ fẹ́ sálágbàtà wa a ní gẹ́tọ̀ gbàmúge tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí ọ̀pẹ́ yìí inú tó ń kan inú tó ń run ni nǹkan oṣù obìnrin tí ò wá àbóyún àbón dúdú àbón ṣe ségesège kíní ìṣó wọ́pọ̀ láàrin àwọn ọ̀yá wa àwọn ọ̀yá tani àti tìjẹta ẹlòmíì wọ ọgọ́ta ọdún títún sàládà wọ́n bá yóò ti rí bẹ́ẹ̀ ọmọ ọdún 22 mi kò rí tí ń ṣe ségesège tí ò tí wọlé ọkọ tó bá wá di pé wọlé ọkọ ńkọ́ òun ní máa ń bí wàhálà primary infertility ní máa ń bí wàhálà secondary infertility tá a máa sọ̀rọ̀ wájú papọ̀ mọ́tì papọ̀ fún díẹ̀ yìí gbogbo ẹni tí bá ti ń lára mi ohun tá à ń wù yìí àbí kéèyàn tiẹ̀ máa ṣe súnà lọ́wọ́ kó máa jẹ́rú kó máa dùn yẹn àbí kéèyàn máa ṣe súnà lọ́wọ́ kí gbogbo ara kó máa kàn yẹn àbí kéèyàn máa ṣe súnà lọ́wọ́ kí nǹkan pupa máa jáde tó sì jẹ́ pẹ́ nìyí ó ti ṣe nǹkan àládà rẹ̀ bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tó yẹ pé ó tún wá ń ṣe súnà lọ nǹkan pupa ti ń jáde òun làwọn bàbá tàná máa ń pè ní àkẹ́rù ẹ jáde wúrí àti ẹ bá ti ń rí alámì gbogbo ohun tá a sọ yìí a ti ní àwọn ẹ̀ka gbogbo ibi tí wọ́n bá wa ta àìsàn ní fara wa sí gbé o ohun tó yẹ ká mójútó ká yẹ ká nẹ́múrì kan sí tá a bá mójútó agbára àpò márùn-ún lè má kà gbogbo èèyàn mi tẹ́ ń gbọ́ mi àti ibi tí ọwọ́ jẹ́ ètò yìí dé ẹ jáde wúrí à ọ̀gá orí téèyàn fi wá orí òun làlàáfíà bákan náà la ní ghetto sweet bitter òun ní ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tí ń roni ọ̀tọ̀ ní rheumatism ọ̀tọ̀ arthritis èyíkéyìí tí ìbàjẹ́ nínú àgọ́ ara yín ẹ̀já dìde rheumatism sweet bitter yín ṣe é fún bákan náà la ní kó mọ́lẹ̀ swift flosser òun ló ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nínú àgọ́ ara kéèyàn wọlé ìgbọ̀nsẹ̀ láàrin 40 ìṣẹ́jú kó má rí gbọ̀nsẹ̀ ṣe gbogbo ẹnu ilé ìgbọ̀nsẹ̀ á máa jẹ́ dúdú kó máa jẹ́ kíkan kí nǹkan pupa máa wá níbẹ̀ kó mọ́lẹ̀ swift flosser yín ṣiṣẹ́ fún bákan náà la wá ní ẹ máa rá mọ gbogbo ìgbà ní máa ń sọ gbogbo létí ò bá ti ṣe ẹ máa rá mọ gbogbo oògùn yòówù tí wọ́n lè ní oògùn wọn dì kàn bẹ́ẹ̀ bákan náà la ní oníwóró tó ń ṣiṣẹ́ fún ìfúnpá gíga yálà ẹ̀rọ oorun sùn ni àbí kẹ́tì máa ó ni àbí kéèyàn gbé ẹsẹ̀ bàtà méjì láti ibì kan sí ibì kan kó máa rẹ̀ yẹn wẹ̀ sí àbí kó yẹ kí gbogbo gbàkígbà yà máa ṣe pípípípípí ẹ̀jẹ̀ àdìdè wíyà ẹ̀yọ̀dù sí wa ní ọjà ọba nílùú gẹ̀nẹ́ bíbá àbọ̀dọ̀ àwọn alágbàtà wa bákan náà la wá ní oníwóró tó ń ṣiṣẹ́ fún ẹ̀yọ́ ṣíṣe àṣejù ó kó bójú yóò pa nǹkan ọmọkùnrin èèyàn kì í jẹ́ kéèyàn lókun nínú àgọ́ ara tẹ́yọ̀ ṣíṣe bá tó stéèjì kan téèyàn bá nápa lára ó ṣeé ṣe kó má ṣe bákan náà la ní àwa ní ọ̀sà solution fún ìgbà ìgbádùn àwọn èèyàn wa tó yẹ pé ẹlòmíì ọ̀sà yìí kó bá tó yẹ pé kò lè jẹun kò lè mu tó yẹ pé ìnira ní jẹ fún bákan náà la wá ní get well òun la fi gbòógì 22 ṣe táwọn èèyàn ń lò tí wọ́n ń dúpẹ́ ayọ̀ iná ni mo ṣe máa ń darí ọpẹ́ sọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni ó bá pè mí tí bá ń ṣàdúrà pé ọlọ́run ló ní ọpẹ́ èmi tẹ wá báyìí lágbára kan ọlọ́run ni ẹ máa pè èèyàn ó sì pe ọlọ́run kó pòfo àfẹ̀dá tí ò bá mo rí ọlọ́run lókun
bákan náà làwa ní tilẹ̀kùn lẹ́yìn Sọlédayọ̀ tó jẹ́ pé àwọn èèyàn wa wọ́n ti ń kó ọ̀lẹ láti lè ṣe súnà lé lórí ẹlẹ́tọ̀ èèyàn tó jẹ́ pé ẹlòmíì ojúṣe tó yẹ kó máa ṣe ń dá wàhálà alẹ́ nílé ìwọ lọ́lọ́run sì fi obìnrin mẹ́ta kẹ́nu lé yìí òṣèré tọ̀sẹ̀ tí wàhálà wà ní ṣẹlẹ̀ lọ́dọ̀ ìyáálé tó bá débẹ̀ yóò máa rò pé àbí bẹ́ẹ̀ ló ti ṣe súnà kò sì ṣe nǹkan kan kó dọ́jọ́ ìyàwó kejì náà bẹ́ẹ̀ náà kó dọ́jọ́ ìyàwó kẹta náà inú ilé wa máa gbóná. yóò wá da àwọn ìyàwó ń jàpọ̀. yóò máa da àwọn ìyàwó ẹ̀ṣẹ̀ àtọ́kùn inú ilé wa máa gbóná wàhálà máa ṣẹlẹ̀. fún ìdí èyí gbogbo àwọn òpè kan lánàá síjẹta lórí ọ̀rọ̀ ẹlẹ́tọ̀ ẹni yìí náà ni àwọn nǹkan kan ń bẹ láwọn tó pè mí kí ó lè jẹ́ àǹfààní fún gbogbo ọmọ Nàìjíríà òun ni pé ìmá ṣeéṣe ń gbà míì tárùn ìbáṣepọ̀ àtọkùnrin bá àrùn ìbáṣepọ̀ láàrin ọkùnrin sóbìnrin bá tó nu stéèjì kan ó ṣeéṣe káàrọ̀ obìnrin má máa gbé pẹ́ẹ́lípẹ́ẹ́lí tí yẹn bá fẹ́ ṣe sùnà iná ọ̀la ti ṣe tilẹ̀kùn lẹ́yìn olómi fáǹfààní àwọn èèyàn wa lóbìnrin tó jẹ́ pé ẹlòmíì kìí ṣe kó kọ̀hún sí ẹlẹ́tọ̀ rẹ̀ ṣùgbọ́n ara ò gbé pẹ́ẹ́lí ẹ lọ ra tilẹ̀kùn lẹ́yìn olómi yìí pẹ̀lú ògo Ọlọ́run ọkùnrin ń lò obìnrin ń lò bẹ́ẹ̀ oníwóró tilẹ̀kùn lẹ́yìn oníwóró ọkùnrin ló ní gàbàdáyà ṣùgbọ́n tilẹ̀kùn lẹ́yìn olómi obìnrin ń lò ọkùnrin ń lò fúngbà yẹn gbádùn àwọn èèyàn wa ẹ̀yin ìyá wa ẹ dákun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó ní àrìjálù qawwamuna 'ala an-nisaa ọkùnrin láláṣẹ lórí obìnrin ẹlẹ́tọ̀ yín tó bá ti gẹ́lẹ́tọ̀ yín tó bá ti ní kẹ́ tilẹ̀kùn lẹ́yìn ẹjẹ́ àti wàhálà ń ṣẹlẹ̀ tí kọ́ọ̀lù ń wọlé fún mi fún díẹ̀ yìí ẹ dákun Ọlọ́run ò ní dálé wa rú kò sí nǹkan kan tá fẹ́ ya wa kò sí nǹkan kan tá fẹ́ bá ń pátápátá kó lóun ò ṣe mọ́ ẹni Ọlọ́run pe ọkọ rẹ̀ sọ́dọ̀ ló mọ̀ pé kéèyàn ládé orí lórí kèé ṣe kékeré àbẹ́ni aáwọ̀ kékeré ṣẹlẹ̀ láàrin àtọkọ típínyà dé ló mọ̀ pé kéèyàn ládé lórí kèé ṣe kékeré ìwọ lẹ́gbẹ́ mi lóbìnrin ládélébọ̀ tẹ wà nínú ilé tó kùn dé káàtó ẹ dákun ẹja fi sùúrù sí Ọlọ́run ò ní dalẹ̀ wa rí ó sí ohun tó yẹ fi sùúrù sí tó bàjẹ́ ilé kejì tó ń wò tó ń pé ẹ wo bàbá alágbájá àti ìyá alágbájá ẹ wo bí wọ́n ṣe ń ṣe ó ní pè níjà táwọn náà ní nínú wàhálà nínú ìgbésí ayé wọn Ọlọ́run ò fi hàn ní ibi títí ẹ mọ̀ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sì máa ṣàdúrà Ọlọ́run ò ní dalẹ̀ wa rí ẹ ṣe àtọ́kùn. tó ẹ ṣeun ẹ kú àtótónu aláàjì ká ṣe ojú òpó kalẹ̀. abẹ́rẹ́ ká tó ṣe ojú òpó lẹ̀ jẹ́ ń bi aláàjì níbèrè yìí. aláàjì mi ò mọ̀ bóyá ó ní egbòogi kan tí iléeṣẹ́ yín ní fún àwọn tó jẹ́ pé bóyá wọ́n níbi àlùkì bóyá wọ́n ṣubú ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn ṣùgbọ́n kò fi ara hàn tó wá jẹ́ pé bí àwọn àsìkò kan kíní ẹ̀ wá bẹ̀rẹ̀ sí dà wọ́n láàmú ìjọ ní egbòogi kan eléyìí tí iléeṣẹ́ yín tí ẹ ṣètò fún irúfẹ́ àwọn tí wọ́n bá ní ìpèníjà bẹ́ẹ̀. kí wọ́n lọ ra ghetto well àti ẹ̀ máa ra mọ́ ó ń ṣiṣẹ́ fún òun ní egbòogi 22 la fi ṣe àyídà kó jẹ́ pé bíi iṣẹ́ ní dà wọ́n láàmú nínú àwọn egbòogi tá a lò káṣíọ̀mù bẹ́ẹ̀ tó yẹ kó ń ṣiṣẹ́ fún iṣẹ́ ara. báwo ni wọ́n ṣe lo àwọn oògùn tẹ́ wí yìí. gbogbo bí wọ́n ṣe lò ó àti yẹ̀nẹ̀ náà sára páálí gbogbo ìpèníjà sẹ́ni kọ̀ọ̀kan ni ó ti wà ń bẹ̀. ṣé ẹ máa rá mọ ìta ni wọ́n fi rá mọ ni àbí wọ́n lò sínú. ojú ibi tí wọ́n bá ní ìpèníjà náà ni wọ́n fi rá mọ ẹsẹ̀ àtọkùn ojú ibi tó jẹ́ bí àlùkì náà ni wọ́n fi rá mọ. get up well ńkọ́. ó dìpẹ́ǹdì lórí ìpèníjà tí wọ́n bá ní bí wọ́n ṣe lò àti yẹ̀nẹ̀ náà sára kíkọ rẹ̀. ṣé wàá mọ̀ pé kò ń ṣe gbogbo èèyàn ló fi mọ̀wé ká. ẹbẹ ni bójúlẹ̀ yóò kó ayé ti lu jára wọn bí ò bá mọ̀wé ká yóò rọ ọmọ tó mọ̀wé ká nítorí pé kí ni ó lè jẹ́ pé bí àlùkù yẹn kó máa jẹ́ ríro yẹn ó lè lò pẹ̀lú ọ̀sán wẹ́wẹ́ ó lè lò pẹ̀lú yẹn kò tó bá ṣe pé ọwọ́ ń kú ẹsẹ̀ ń kú pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ ẹ̀yìn yẹn kò ní ó fi lò ó ṣùgbọ́n tó bá yẹ pé bí àlùkì kó lò pẹ̀lú ọ̀sán wẹ́wẹ́ gẹ́tọ̀ wẹ̀ yẹn pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run irú ẹ̀ pọ̀ tó yẹ pé ẹlòmíì jàǹbá kékeré ní òsè yóò kàn fojú wò pé ògèdè pé kò so mọ́lẹ̀ tó bá padà yá kínní yóò bá páyà yóò wá di wàhálà sí lọ́rùn. tó bá ti ń lo tinú sínú kó máa fi ẹ̀mí ara mọ́ kó máa fi ra mọ́ tó bóyá yín ní ìbéèrè kan tàbí èkejì tẹ́ fẹ́ bi aláàjì lórí ẹ̀rọ agbágbé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tẹ́ ẹ ti mọ̀ bí àmọ́wóhùn náà ní lẹ́ẹ̀fì pè wá sí o 070 47 7064 aláàjì ó dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ aláàjì ẹ káàárọ̀ o bàbá olóyìnbó online. ẹ ṣé o.
mo kí aláàjì gan-an. Yes, sir. wọ́n pè tó iléeṣẹ́ wọn ò ní dàrú o. Allahumma amin. gbádùn wọn o. adúpẹ́ ọjọ́ o ẹ bá wa kí adégbìtẹ́ níbẹ̀ náà. Ó dà sà. ẹ ṣe o bàbá tó ń rán yín sí bàbá olóyè adégbìtẹ́ Ó dà sà. 070 kí bàbá olóyè adégbìtẹ́ náà yọjú síbi tẹ́ ẹ ti ń ṣe ọ̀sẹ̀ ìlera. Bàbá náà ti ń gbọ́ bí bá a ṣe ń sọ yìí. 070 47 7064 070 47 7064. ẹ ti wà lórí afẹ́fẹ́ lórúkọ yín o. ẹ káàárọ̀ orúkọ yín. àdúpẹ́. láti ìlú gògó ní kọ́mídé ajínà wá sí láti ìlú gògó. à ń gbọ́ yín ìbéèrè yín fún aláàjì àti wọn. nígbà tí ẹlẹ́ fọ́mìsì wa pé máa gbé máṣíì tó máa tó ìjọ wá ẹ̀jẹ̀ apáǹjẹ ọ̀sẹ̀ ẹni tó bá dé ẹ̀yìn àwẹ̀ àdèjì gbọ́rù rí báyìí. Mo ti dá yín lóhùn kódà gan kẹ́ tó sọ̀rọ̀ láàárọ̀ yìí mo ti ṣàlàyé pé à ń bọ̀ wá díẹ̀díẹ̀ náà la máa gbé pẹ̀lú ògo Ọlọ́run àjọjú sẹ́yìn náà ẹ ṣáàjà ṣe sùúrù fún wa ìfẹ́ fún yín lọ́jọ́ kó má yẹ pé yóò tún dijọ́ yẹn kẹ́ mi le kò tún ní rí bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n gbogbo ọjọ́ tí ó bá jẹ́ ẹ máa gbọ́ kéde wa lórí rédíò. ọ̀dà aláàjì ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín àti nǹkan míì tẹ́ fẹ́ kí àwọn ènìyàn mọ̀. Ẹ ṣe àtọ́kùn gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbọ́ wa ní ọ̀fẹ́ gùn oògùn wa ti wà lọ́dọ̀ mọ́mì ṣẹ́dá níwájú ilé bàbá baálẹ̀ ní ọ̀fẹ́ gùn Ọlọ́run ọba ò ní dá a láàmú 090 090 27 27 24 24 91 91 06 06 090 090 27 27 24 24 91 91 06 06 ẹlẹ́kejì 090 090 63 63 82 82 23 23 70 70 090 090 63 63 82 82 23 23 70 70. àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe ẹni tí ó kàn tí ó fún wa ẹ̀ṣẹ̀ àtúnkù. àṣẹ o aláàjì ẹ máa lọ gba ìpè níta a ní ìrìn jù báyìí lọ ní abala tí iléeṣẹ́ Ralac Ventures ti fún wọn sí onígbọ̀wọ́ rẹ̀. ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ kú àmójúbà iléeṣẹ́ Ralac Ventures. Ralac Ventures ló ṣe ewé àdèkò wọn fi ń po òkè. oríṣiríṣi ìpèníjà ní ń bá púpọ̀ àwọn ènìyàn fínra lágọ̀ọ́ ara ọ̀pọ̀ ènìyàn kọ̀ láti sọ ọ̀rọ̀ ọ̀hún síta tamímọ́ kí n pa ọ́ lórúkọ àìsàn àti àrùn ẹni tí yóò bá ní àlàáfíà tó péye ó gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde ní ẹni bá dákẹ́ tara rẹ̀ bá dákẹ́ ni ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ wá fi ojú rinjú pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti iléeṣẹ́ Ralac Ventures odidi ọjọ́ 7 gbáko ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n fi wà ní ìlú Ìgànnà bẹ̀rẹ̀ láti April 14 títí di Monday April 20 nínú town hall lọ́jà ọba nílùú Ìgànnà ní ètò ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ìgbáyégbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ máa bọ̀ kẹ́ ẹ wá jẹ ìfà níléeṣẹ́ Ralac Ventures. Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe. tó a dúpẹ́ wípé ohun gbogbo lọ ní pẹ̀lẹ́ kùtù bó ṣe tó àti bó ṣe yẹ a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó bá wa ṣe é bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ bá wa gbọ́ ìròyìn àjímọ́ná àti abala tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ a kí ẹ̀yin náà o àmọ̀rírì yín a ò ní rí jù báyìí lọ fún títí àárọ̀ yìí ìtura yàmọ̀ rẹ̀ lé. ó dá o ẹ jẹ́ ká máa lọ ẹ má gbàgbé bí mo ṣe sọ fún wa pé gbogbo ẹni tó bá fẹ́ ice block water ẹ máa fi orúkọ yín sílẹ̀ pẹ̀lú iye tí ẹ fẹ́ rà pẹ̀lú owó yín tẹ́ bá rí Solomon Elizabeth ọlọ́wọ́ ṣíbí ẹ lè fún wọn ní owó àti iye tẹ́ rà bó sì jẹ́ Glory Ògúnbọ̀dé náà ni iye tẹ́ fẹ́ rà àti owó yín bó sì jẹ́ èmi náà ni iye tẹ́ fẹ́ rà àti owó yín ọjọ́ àárọ̀ ọjọ́ Sunday ní pinpin ìpín tá a fi gba owó ó tẹ̀ wá pẹ́jù títí ọ̀sán mi ò ní gba owó lọ́wọ́ ẹnikẹ́ni mọ́ àti ẹ̀yin tẹ́ bá fẹ́ kàn gbé ọjà wá bí kíbi tí ẹ bá wà ẹ jẹ́ kí a mọ ibi tí ẹ fẹ́ kí wọ́n gbé wá wọ́n ó sì gbé wá bẹ́ẹ̀ títí di ìgbà míì tí a tún jọ pàdé lórí àwọn àkọ́tún ètò wa gbogbo èmi ọmọ ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílọ́rẹ̀ sọ pé kó ta ní lọ́rẹ̀ ò nítorí ẹ̀ lẹ́mí ìtura olúwa ọmọ adéníjì ṣe fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé ó dìgbà. bó ṣe jẹ́ náà lẹ́gbọ́n ẹ̀yin ènìyàn wa ẹ má gbàgbé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ọdẹ́ńpẹ̀tù ẹ jẹ́ a jọ pàdé ní
aago 6:30 sí aago 7:30 lónìí yìí lọ́jọ́ Friday ní kájọ pàdé o. ètò Ọdẹ́ńpitú ó ti yí padà a sì ti ń fọn rere kìíní ọ̀hún láti bí ọjọ́ mélòó kan. à ń fi àsìkò yìí rọ àwọn olólùfẹ́ wáàsí kan tó máa ń lọ ní orí afẹ́fẹ́ láago 11 sí aago 12 ètò pàtàkì kan ni ó fẹnu sọ àkókò yìí à ń rọ̀ yín wípé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ó gbọ́ wáàsí náà aago 11 sí aago 12 ni ètò ọ̀hún kò ní lè wáyé lónìí lọ́sẹ̀ tí ń bọ̀ yóò tẹ̀síwájú. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún títí òwúrọ̀ òní wípé ìpàdé wa yóò tún di àṣálẹ́ láago 6:30 sí aago 7:30 lórí ètò Ọdẹ́ńpitú ó dìgbà. ní báyìí àwọn àyè wọ̀nyí lẹ́yìn tí máa rí ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi tó ń jáde ní iléeṣẹ́ Rala Ventures. gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ṣakí ẹ máa lọ sọ́dọ̀ Alihaj Níníọlá ó sì wà lọ́dọ̀ Alihaj Sulaiman ní Ògìdìgbò roundabout nílùú Ṣakí.